Masoyinbo. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Àní Masoyinbo ń bí o. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ni ìlúmọ̀ọ́ká yányán wa ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan báyìí kí lẹ wá nílò láti ṣe kẹ́ ẹ dáhùn ìbéèrè 10 péré kẹ́ ẹ mú nǹkan yín dáadáa kẹ́ ẹ dẹ̀ má fi èdè míì kún èdè Yorùbá lẹ́yìn 20 ìṣẹ́jú sí ìṣẹ́jú 25 kẹ́mà àbí ṣé kán bá yín rọkọ̀ lẹ̀ kán bá yín repo sọ́kọ̀ lẹ̀. Èmi rò pé tí ẹ bá fún ọ̀lẹ láṣọ àtúpaláró èyí tẹ́ ẹ fẹ́ gbé ọkọ̀ fún wa ẹ kẹ́ ẹ ti repo sí i. Wọ́n dẹ̀ rí sọ tọ́ bá gbé ọ̀lẹ níjà wọ́n á sìn délé àbí ó dá àárẹ̀pọ̀ sí fún yín àárẹ̀pọ̀ sí. Ṣùgbọ́n tẹ́ bá ṣe ètò yìí kẹ́ wà ní 1,100 wálẹ̀ kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá ṣúlẹ̀ ètò àfún yín nílò owó lọ́nà 2 lẹ́yìn ètò. Ìyẹn dá. Ṣùgbọ́n tẹ́ bá ṣàmúlùmọ́lá èdè kẹ́ wà 10,000 ní kẹ́ máa mú lọ. Bẹ́bẹ́ nìyẹn pé kẹ́ fi repo sọ́kọ̀. Ṣé bẹ́ẹ̀ yín lẹ fẹ́ lọ síbi tó jìnnà. Ṣùgbọ́n tẹ́ bá yarí délẹ̀ pa ṣe é là náà ni pẹ̀fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó kù. Ẹ máa dáhùn wọn tẹ́ bá ṣe ń dáhùn wọn owó yín á tún máa gbé pẹ́lí lọ sórí. Àtúgòkè. Ó dà bẹ́ẹ̀. Ó bọ́kọ̀dé. Ìṣe ìwọ̀n pé wọ́n á tẹ̀ ẹ́ repo sọ́kọ̀ gbogbo ẹ̀. Wọ́n máa tún débẹ̀. Ọ̀kọ̀ọ̀kọ̀ èjèèjì láyọ̀ ọ̀sẹ̀ lékù. Ká kọ́kọ́ lè lépo náà. Ẹ̀kọ́ tí ẹ̀ tí ì gbé lépo ẹ fi fẹ́ máa gbó níná ó dáa. Kò séèyàn tí ó wò yín àfi àwọn èèyàn tí wọ́n jẹ́ wípé wọn ò sí ní orílẹ̀-èdè wa yìí nígbà tí ẹ sì ń tẹ́ ń rà wá lára jàrá kẹ́ tó wá kúrò lórí amóhùnmáwòrán. Kí ló kọ yín? Bí Awilade yìí. Ẹ̀ṣọ́ orúkọ tí wọ́n mọ̀ wá sí gangan àbórúkọ tí mo orúkọ kò séèyàn tí ò mọ kí ni. Arábìnrin àti arákùnrin. Kò yí arábìnrin. Arákùnrin àti arábìnrin ni Kogberegbe. Ẹ dúró ná ibo lẹ ti rí orúkọ yẹn náà Kogberegbe. Àwọn alálẹ̀ ló gbé wá. Alálẹ̀ ti bo tífẹ̀. Tilẹ̀ Yorùbá. Tábà ní ká máa ṣàlàyé àyìnra wa níbọn lẹ́sẹ̀. Ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀. Ẹ sọ ẹ jẹ́ ká mọ̀ bí orúkọ yẹn ṣe wá bí alálẹ̀. Àwọn olùkẹrẹ fálólógbò wa. Torí à ń rí wípé n tá a fẹ́ máa kọ́ àwọn ènìyàn pẹ̀lú ètò yẹn gbà yẹn ó ní í ṣe pẹ̀lú agbọ́dọ̀ tahùn síra wa. Bẹ́ẹ̀ni. Tí wò bá dẹ̀ gbọ́ mi yé tí mi náà gbọ́ ẹ yá jẹ́ pé àjọ Gbọ́règbè nìyẹn. Ni kò gbọ́ èrègbè kò gbèrègbè. Ẹ dẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ gan. Ó yẹ kí Kogberegbe padà sí kíní o. Kogberegbe ò tí ì lọ ibi tí gbogbo èèyàn kàn ti ń wò ló yí padà. A rí wípé èyí tá a ṣe ń bẹ̀ tó ó ti wá wà lórí ibi tí gbogbo ayé ti máa wò
mi mú òyìnbó yẹn. Ibi tí wọ́n ti ń wo ètò Masoyinbo lọ́wọ́lọ́wọ́ náà ni Kogberegbe wà. Ní Kogbe ẹ̀bẹ̀ làwọn náà gbé lọ. lẹ gbé lọ. Bẹ̀ ló wà. Níbo lẹ ń gbé? Ìlú òyìnbó. Níbo ni ìlú dúdú? Níbo ń bẹ? Ìlú àwọn aláwọ̀ funfun. Ìlú àwọn aláwọ̀ funfun. Bẹ́yìn ṣe màmá ní ká sọ̀rọ̀ ní tẹ́ fi kó bá wa. Ó dáa. Ìbéèrè 10 kẹ́ dáhùn kan náà ni. Ìgbà mélòó lajá fi ń gbégun fún wọn níbèrè. Mo máa ń yọ owó lórí òǹkà o. Ẹ jẹ́ n wò. 1,302. Ọ̀nà yẹn jì díẹ̀ o. Kí ni 1,000? Ẹgbẹ̀rún. Ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Ìyẹn 200 lọ́nà 5 ni ẹgbẹ̀rún kan. Kí wá ni 300? Ọ̀ọ́dúnrún lé ní méjì. Ìbéèrè shop knuckle. Bá mi yọ shop knuckle. Mo kàn ṣe báyìí ni. Dúró. Shop knuckle. Èrò ẹyọ kan ṣo ni. Ẹ ní sùúrù. Ìwọ náà tètè gbà tí mo ṣe báyìí tètè gbà. Ó jẹ́rọ nínú ọbẹ̀ lálẹ́ yìí. Ó jẹ́rọ nínú oúnjẹ. Sórí ẹgbẹ̀rún abẹ́gbẹ̀rún tí wọ́n yọ abẹ́gbẹ̀rún lọ́wọ́. Ó jẹ́rọ nínú. Ọkọ̀ dẹ̀ tún ti lọ. Ọkọ̀ tún sọ́kọ̀ mọ́. Ìtò wà ń bí. 1, 2, 3 àti 2. Ibo là ń lọ? Òun nìyẹn. Mo fi nọ́kù lẹ̀ fún yín ni o. Ẹ jẹ́ n wò. Ẹ wá sọ pé ìbéèrè 2 lé ní ẹgbẹ̀rún kan. Bá mi yọ òkè yẹn. Bá mi yọ lóyè náà. Àtẹ̀sí ìgbéèrè ẹyọ kan láti bọ́ sí eléyìí. A sì máa jẹ gbèsè kúrò. Ìyá mi, téèyàn bá ń ṣọmọ onínàkúnà, ká má ṣeré o. Téèyàn bá ń ṣọmọ onínàkúnà, owó sì kì síbẹ̀. Owó kan kò kì síbi kan. Ó ralẹ̀. Kò ra nǹkan kan. Ṣé bẹ́yìn lẹ fẹ́ rà sí ibi tó ṣe kíní? Ìlú wo lẹ fẹ́ rẹ léyìí sí? Ẹ lọ sẹ́yìn Ìkòròdú. Ìgbẹ̀rígbẹ̀. Tẹ́ bá ti rà yẹn. Tẹ́ bá ti rà yẹn. Tó bá ti bí ọdún 2 mẹ́ta ẹ tà. Ẹ máa súnmọ́ Ìkòròdú díẹ̀. Ó yá ẹ sọ. Kí ni ìbéèrè náà? Ìlú wo ní ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣe ọdún Dòmímídò? Ẹ jẹ́ n fún yín ní 4 kẹ́ mú ẹyọ kan. Ló dà bẹ́ẹ̀. Ìpínlẹ̀ Èkìtì ni. Ìpínlẹ̀ Èkìtì. Màá fún yín ní Adó, Ọ̀yẹ́, Ìfàkì àti Aramọ̀kọ. Adó, Ọ̀yẹ́, Ìfàkì, Aramọ̀kọ. Kóróbò. Èwo lọkàn yín sọ? Àwọn màmá sọ pé. Kò sí ọ̀rọ̀ àwọn màmá tó ń bíbá ilé mi. Àjọ sọ pé ó yà wọ́n náà sún tiẹ̀. Àjọ máa jọ rò ó. Àjọ gbé yẹ̀wò báyìí. Ó dà kì í ṣadó. Ó dà bẹ́ẹ̀. Ọ̀yẹ́, Ìfàkì, Aramọ̀kọ. Ó dà kì í ṣaramọ̀kọ. Bá mi yọ òkè yẹn. Ó dà mo fi yẹlẹ̀ tẹ̀sán tẹ́lẹ̀ yẹn. Mélòó la ti sọ báyìí? Ṣé bẹ́ẹ̀ mi ní jẹun lọ́bẹ̀? Èwo wà ní gbowó ọbẹ̀? Ẹ jẹ́ ká mú Ọ̀yẹ́. Ẹ jẹ́ ká mú Ọ̀yẹ́. Ṣé a lè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Ìwé ìta ti ṣe bóyá bí eré. Eré làwa ṣe a ò bá ti jà wá o. Eré làwa ṣe a ò bá ti jà wá o. Dúró Ìfàkì ni wọ́n ti ń ṣe ọdún. Wọ́n ṣoṣo
mi ò sọ mi ò gbọ́ olófòfò wọ́n sọ olóòtú láwọn mi ò dẹ̀ gbọ́ olóòtú ò gbọ́ kò sí ẹ̀kọ́ tó gbọ́ nìyẹn. wọ́n gbọ́. Sisi ṣé o gbọ́ o gbọ́. Ọlọ́run ṣé o Ọlọ́run ṣé o. Kí lẹ fẹ́ ṣe sórí ẹ̀. mo rò pé fẹ́ bá wa rí nǹkan. Ifá kì ni wọ́n ti sọ tí kúrò lò. ó dáa fún má yọ ṣe rí pé mo yọ yàn dáadáa ní mi. Ìbéèrè ìwọ ló mọ nǹka. Ẹ jẹ́ wo 1000 ní kíni. Ẹgbẹ̀rún kan. Kíni 300. Ọ̀ọ́dúnrún. Ìbéèrè kẹfà dín ní ọ̀ọ́dúnrún lé lẹ́gbẹ̀rún kan. Irọ́ o. Má bá wọn jiyàn aláàtí gbọ́. Bẹ́ẹ̀ náà ni. Yá kàbéèrè. Ẹja sọ. Bára ẹ̀ kò dáa. Kí ni nǹkan dáa fẹ́ ká sọ lẹ́ẹ̀kan yẹn? Ọ̀ọ́dúnrún. Ní kíni? Ó dín ní mẹ́fà. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ló lé. Ó dín ní mẹ́fà lé lẹ́gbẹ̀rún kan. Mo gbọ́ right yẹ o. Láti inú mi lẹ ti gbọ́ àbí. Ó ń jáde bọ̀ ṣùgbọ́n wọ́n sè mí ó dà bẹ́ẹ̀ ó yá. In tó ń dùn mí jù bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ. Ṣé béèrè lẹ́ńkà yẹn? Àwọn ọmọ wa máa wò wá báyìí. Mo yọ̀ àti ńlaná. Ọmọ ọkùnrin àkọ́bí nínú ẹbí àrẹ̀mọ. Ní àrẹ̀mọ. Nínú ẹbí ní àrẹ̀mọ. Bá mi yóò kéye. Ṣé mo tún sọ bẹ́ẹ̀ ni? Bá mi yọ. Ìgbà wo la tún sọ? Ṣé ẹ gbọ́? Kí ni Yorùbá ń pè ní ọmọbìnrin àkọ́kọ́? Tó jẹ́ àkọ́bí. Ẹ mọ̀ pé àkọ́bí àrẹ̀mọ lọ́kùnrin. Obìnrin kí ni? Ṣé kìí ṣe Kúmólú? Kúmólú. Ẹni tí ò bá nídìí obìnrin jẹ́ Kúmólú. Èyí tó bá jẹ́ Kúmólú ikú ti mólú lé wọn lọ nìyẹn. Kò yé mi. Ṣé kí n fún yín ní mẹ́ta kẹ́yìn yan kan? Bẹ́ẹ̀ni olúwa mi. Olúwa mi èyí ò wá ká wọn mọ́. Ó dà àkọ́kọ́ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ó ta tù. Ṣé ká múnú méjèèjì yẹn ni? Bá mi yọ náà yẹn ó yẹ múnú méjì. Ó yá tẹ́lẹ̀ àti bẹ̀rẹ̀. Mo ní ẹmú kan ṣe rí nísìn. Wọ́n ní ìdáhùn yẹn wà nínú méjì yẹn. Kí ló ń wá kẹta lọ fún? Bẹ̀rẹ̀. Ibo lẹ ń bẹ̀rẹ̀ lọ? Bẹ̀rẹ̀. Ó bá ṣe pé ẹ̀rẹ̀ máa mújó àbó òjì gírì mọ́jú kẹlẹ́lẹ́ ni bẹ̀rẹ̀ ni. Ẹ wá ṣe jẹ́ nípa ẹgbọ́n rí. Ìgbéragadé. Èmi ò gbọ́ rí o. Bẹ̀rẹ̀ ni àkọ́bí lóbìnrin. Èmi ò gbọ́ rí o. Òǹkà. 1252. Bábí yóò tú yẹn. Ṣáà tún lè ràn yín lọ́wọ́ láti bá yín. Òjòrò wà nínú ètò yìí. Ṣáàrí gbogbo àwọn nǹkan kéékèèké yẹn, ó yẹ kẹ́ máa fojú fò. Bẹ́ẹ̀ ni, ó yẹ kéèyàn máa lámojú kúrò. Torí pé alámojú kúrò láà ṣe lè sọ Yorùbá mọ́. Torí alámojú kúrò, àwa máa ń gbàyàn mọ́ra gan láṣẹ gba ó yá. Ẹ̀jẹ̀. Ṣé dandan ní káka òǹkà yá àbí káka ìbéèrè? Rárá ẹ má kàn ẹ kàn òǹkà. Láti yóò kéye.
wá ń bí ta ló lè bá mi mọ́ ọmọkùnrin ṣó mọ̀ pé. bàbá mi téèyàn bá ń ṣọmọ onínàkúnà eléyìí bẹ̀rẹ̀ òwò ń bì kan lẹ́kọ̀ọ́ gan ó bẹ̀rẹ̀ ṣé kí n sọ ọkọ tẹ́lẹ̀ fi rà wòsíwòsí àbí jẹ́ bá máa àwọn ewé ọmọ àbí gbúre ó máa yètò kí ló dé. ẹ rí i pé mi ò sọ̀rọ̀ mọ́. ó yá kí ni ẹ dúró ẹ tí sọ òǹkà. ẹgbẹ̀rún kan. ní 1000 àbí. kí ni. 308. 300 lọ́ọ̀dúnrún. kí ni 200. igba. 220 jẹ́ okòólénígba. 240 jẹ́ òjìlénígba. 260 jẹ́ ọ̀tàlénígba. ọ̀tàlénígba dín mẹ́jọ lé ní ẹgbẹ̀rún kan bọ́n ṣe sọ yẹn tí ènìyàn bá ń rùn tó ń rùn àwọn Yorùbá máa ń fi wé àwọn ẹranko kan dárúkọ ẹranko mẹ́rin tí a lè fi ẹni tó ń rùn wé tí a lè ewúrẹ́ òbúkọ ẹ mọ̀ pé ewúrẹ́ ọ̀rọ̀ fún ewúrẹ́ ẹranko yẹn ṣùgbọ́n òbúkọ wà akẹ́ wà òbúkọ ní akọ ewúrẹ́ óyá ó máa ń rùn. Asín máa ń rùn èpo asín. ó máa ń ṣe báyìí ó máa ń ṣe báyìí ẹ kò sọ wò kẹ́kọ̀ọ́ ká sọ ṣeré. aáyán náà máa ń rùn. níbo aáyán wò wọ́n máa fi yàn wá ní òòrì bó ṣe ń rùn bí asín òòrì bó ṣe ń rùn bí èbùkọ ṣé wọ́n sọ pé òòrì bó ṣe ń rùn bí aáyán ni. ẹja nísùúrù ok ṣé ẹ lo nǹkan fún mi ni. ṣé ẹ̀dẹ̀ wá gbọ́ ṣé ní olófòfó yìí ẹ̀yin náà. olóòtú làwọn ò gbọ́. olóòtú ò bá ti gbọ́ kí ni ṣe ti. láti ràn mí lọ́wọ́ ni fún wọn padà mi ò gbọ́. olófòfó. mi ò rántí. ẹ rántí ẹ mọ kandu. ṣé yínmíyínmí máa ń rùn. a kì í bá yínmíyínmí dùn mí a kì í bá yínmíyínmí dùn mí a kì í bá yínmíyínmí dùn mí a kì í bá tẹ́lẹsẹ̀ dùnà jọ Sídán ló lórí o Ṣáìdì ló lórí. ẹ̀ta. ẹ̀ta ní kẹrin àbí. 1155. ẹgbẹ̀rún kan. kí ni 155? kí ni 160? ó dà kí ni 50? àádọ́ta. kí ni 60? ogún lọ́nà mẹ́ta ọgọ́ta. kí ni 70? àádọ́rin. kí ni 80? ọgọ́rin. kí ni 90? kí ni 100? kí ni 110? ọgọ́rùn-ún lé ní mẹ́wàá. àádọ́fà. kí ni 120? ọgọ́fà. èyí tí ogún ò bá pín òun ni àádọ́. èyí tí ogún bá pín òun ni ọgọ́. ogún lọ́nà mẹ́fà ọgọ́fà. 130 máa wá jẹ́ àádóje. 140 jẹ́ ogóje ogún lọ́nà méje. 150 jẹ́ àádọ́jọ. 160 jẹ́ ọgọ́jọ. kí ló dé?
ẹ bá wa pè é nì àwọn àlàyé yìí gan ti ń bà mí lẹ́nu. márùndín ìbéèrè karùndínlọ́gọ́jọ lé ní ẹgbẹ̀rún kan kí ló sọ. ẹ ṣe kí ni Yorùbá ń pè ní. ṣáàgbà bẹ́ẹ̀ni èsè. èsè èsè. èsè. èmi ò gbọ́ rí o. ẹ gbọ́ rí. fèrèsé. fèrèsé kí ni fèrèsé. èsè. èsè. ṣé mọ̀ pé ẹranko ni. bẹ́ẹ̀ni ṣé mọ̀ pé orúkọ Yorùbá pé gan a kì í fún nǹkan ní orúkọ kan wọ́n máa ní orúkọ 2 sí 3 àwa gan tá jẹ́yàn kò séyàn tó ní orúkọ ẹyọ kan a ní orúkọ 2 àbí 3 ó tún lè ní àwọn bàbá wa gan tó jẹ́ wípé wọ́n jẹ́ jagunjagun nígbà yẹn wọ́n á jẹ́ orúkọ bóyá Ògèdèǹgbé ń sìn Ògèdèǹgbé Agbógungbòrò ó máa ń ní agbẹ́gbórí ẹ̀fọ̀n sáfìlàfìlà lójú ogun wọ́n á ti mọ̀ pé nǹkan tó jẹ́ nìyẹn bírú erin nísìn àtúní àjànàkú dìtọ́ fi sọ pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rírin ká sọ pé rírin àti àjànàkú àti erin kò séèyàn tí àjànàkú bá kọjá bí ẹ lè sọ pé ṣé mo kàn rí nǹkan kan tó kọ ọlọ́tẹ̀ nìyẹn tí erin bá kọjá ń bì kan wàá mọ̀ pé erin kọjá ń bẹ̀ eléyìí náà bó ṣe jẹ́ nìyẹn ẹ pẹ̀lẹ́. béèyàn bá ti ń gba odò òru gbọ́dọ̀ mu. ó dáa dorí èsè. wá ní kíní tẹ́ bá ti gbórin wá ní. ológbò ológì ní ti dé o èkúté paramọ́ òun náà lè ṣe. ṣé mọ̀ kó ṣeé ṣe kéèyàn máa lo ọ̀rọ̀ yìí títí a fi kú láyé. ìdí tí ẹ ká fi máa wá gbogbo ẹ̀ padà wá nìyẹn. ṣẹ́rí ó ní nǹkan kan tí mo máa wọ́n béèrè ìbéèrè kan lọ́wọ́ mi pé kí ló dé tó jẹ́ wípé ó yẹ ká máa sọ wípé mọ́tò kọ́ọ̀pù gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn mo wá sọ wípé a lè lò wọ́n ṣùgbọ́n mi ò ní gbà wọ́n bí. kí nìdí nítorí pé a ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù nítorí pé àwa tó bá gbé tuntun wá à á sọ nǹkan tó ti wà ńlẹ̀ à á sọ nù à á pàtì pátápátá àwa máa lo tuntun yẹn àwa ní mọ di báyìí tábìlì àwa ti ń lo tábìlì yìí kí àwọn Gẹ̀ẹ́sì tó dé o ṣùgbọ́n kí ni tébù ní Yorùbá. tábìlì lẹ pè ta ló lè mọ nǹkan tí tébù jẹ́ nítorí pé a kì í sọ nǹkan tó jẹ́ ó ti sọnù. tá a bá bẹ̀rẹ̀ sí í máa gba àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan báyìí tó bá yá àní mọ èsè àní mọ nǹkan tó ń jẹ́ torí ó rọrùn láti sọ pé lọ bá mi gbé ṣíà wá ju gbága wá fún mi. tá a bá wá lò lọ bẹ́ẹ̀ àní rántí àgàmọ́ á wá di nǹkan bàbàrà ní ọdún 100 ọdún síbí àní kò sí nígbà táwa bá ti lọ tán kò sí àwọn kankan ò ní mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ èdè ti parẹ́ nìyẹn. ṣe èsè yìí àgbà kí wá ní tábìlì ní Yorùbá. èmi náà mọ̀. mo dà bẹ́ẹ̀. ṣé o mọ̀ ó ti sọnù èmi gan mo máa ń béèrè pé mo ti béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà dáadáa pé kí ni tábìlì kí ni ó ti sọnù a nílò láti wá ọgbọ́n láti wá ọ̀rọ̀ fún báyìí púpọ̀ nínú nǹkan sùúrù ní bàbá ìwà. sùúrù ta ní bàbá ìwà yìí sùúrù ṣe mọ̀ kò ń ṣe ọ̀rọ̀ Yorùbá ṣùgbọ́n ṣebí ọ̀rọ̀ Lárúbáwá ni ṣùgbọ́n púpọ̀ tẹ́ bá kó èèyàn 10 síbi kan nísìn kí a bá ní kí ni patience a ní sùúrù kì í ṣe pé kò tí ì wọlé ṣùgbọ́n ó ti léwà pẹ̀lẹ́ wọgbó. ìwà pẹ̀lẹ́.
wá ní lọ ní sùúrù ṣùgbọ́n lọ níwà pẹ̀lẹ́ lọ ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àti sùúrù. Olùkọ́ ẹ lè parọ́. Olùkọ́ ni ẹ lè parọ́. Ó dáa ó yá ẹ jẹ́ o 1000 ìyẹn ló rọ ìyẹn mi ò ní sọ nǹkan kan tẹ́ bá ti ṣì máa gbọ̀n yọ. Mẹ́ẹ̀ẹ́dógún lé ní ẹgbẹ̀rún kan. Ìbéèrè 15 lé ní ẹgbẹ̀rún kan ó wọlé. Mo gbà bí. Bẹ́ẹ̀ ni. Mo gbà bí. Ó dáa. Pa òwe 5 tó ní orí nínú. Bẹ́ẹ̀ ni. Orí ni alákàn fi ń ṣọ́rí. Ojú nìyẹn. Ẹni tí orí bá máa lórí gbé pé pàdé aláwo rí. Ẹni tí orí bá máa gbé àgbè pàdé aláwo rí. Ó di mẹ́ta. Orí inú mi má bà tòde. Orí inú mi má bà tòde mi jẹ́. Ẹlẹ́dàá mi mọ́ tako mi o. Orí inú mi má jẹ́ fi wà mí o ṣe rà mí. Orin lẹ́kọ́ ìṣòwò lẹ́pa. Mẹ́ta. Orí máa ń mì. Ó dáa ó di mẹ́rin ó kẹyọ kan. Wọ́n ní mo kú iṣẹ́. Mo ń kíkú iṣẹ́ ni. Ó yá. Ó yá máa mú wá. Wọ́n ní kíní kan kò gbé kíní kan dó. Àjòjì owó ògbẹ́rù dórí. Ìparí lẹ́sọ̀. Igi kan ò dágbó ṣe. Àgbájọwọ́ la fi sọ̀yà. Àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí ó dáa. Orí mú ìwà. Ẹ pẹ̀lẹ́ ọ̀tẹ̀. Ìbéèrè 1224. Kí ni 224? Ẹ̀rìnléní okòó lé ní ẹ̀rìnlé ní okòó lé nígbà lé lẹ́gbẹ̀rún kan. Ẹ lè parọ́. Mo yọ̀ǹda. Kí ni ìyàtọ̀ kéèké? Ṣé ẹ lè máa ka ìbéèrè fúnra yín? Ẹ dẹ̀ ń ṣe dáadáa o. Àbí? Kí ni ìyàtọ̀ láàárín àwọn ọ̀rọ̀ yìí? Ẹ̀wọ̀n àti àwọn ni a fi ń gbé ẹja nínú omi. Bẹ́ẹ̀ni. Ẹ̀wọ̀n ni wọ́n ń fi àwọn èèyàn tó bá ti ṣẹ̀ sí. Ọgbà ẹ̀wọ̀n nìyẹn. Kí ló tún dé báyìí? À ń gba ìbéèrè ẹ̀dẹ̀ tí òǹkà ẹ fi ń já wa. Ṣé òǹkà la fi já yé àbó ìbò tẹ̀ ń sọ? Ó dà gba ìbéèrè yìí. Ẹ gbá. Àti ní ẹ̀wọ̀n. Ẹ ti sọ àwọn. Òun la fi mẹ́ja lódò. Ẹ̀wọ̀n ńkọ́? Ẹ̀wọ̀n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò sí lẹ́sẹ̀ mi. Gòdò sí lọ́rùn mi o. Máa kọrin máa jó. Ẹ ń ṣe dáadáa o. Tí ẹ fi mọ àwọn orin yìí, mo mọ àwọn ilé àdúrà tẹ́ ń lọ. Ní kékeré. Kékeré náà ni mo ṣì wà. Òǹkà. Àwọn ni la gbé agbádá òǹkà fún. Ẹ jẹ́ wo.
1223. Kí ni 223? Okòólénímẹ́ta. Igba. Ẹgbẹ̀rún kan. Okòólénímẹ́ta. Ìbéèrè kẹtàléní okòólénígbàlélẹ́gbẹ̀rún kan. Ó lọ o. Kí ni ìyàtọ̀ láàárín dòmímí, ìgárá àti réréré? Agara. Agara ló máa ń dáyàn. Agara máa ń dáyàn. Disappointment. Ìgárá kí ni? Olè, ọlọ́ṣà, bẹ́ẹ̀ lọ. Àgbà. À ń gbìyànjú. Wọ́n ní Ọlọ́run má jẹ́ ká gara dáyàn. Adìyẹ wa ń làágùn. Ẹ má dá wa lágara. Àwọn èdè kéékèèké ló ń bà á jẹ́. Adìyẹ ń làágùn. Irun ara ẹ̀ ni òjá mọ̀. Bẹ́ẹ̀ ni. Aláǹgbá tó bẹ́ látorí ìrókò, omi rí ẹ̀ sókè, ó ní yáyàyà, I salute myself. Bẹ́ẹ̀ni kankan ò bá yín mi. Èmi gan lára dẹ̀yìn rà mí. Èmi gan lára dẹ̀yìn rà mí. Wọ́n dẹ̀yìn rà mí. Ó lára bọ̀ kúkú lórí jọ̀rọ̀. Ìbéèrè. Ẹ jẹ́ wo 1211 ìyẹn rọ. Mọ́kànlá. Ọ̀kànlá. Lé nígbà lé ní bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún kan. Lé ní ẹgbẹ̀rún kan. Ṣé mo ẹgbẹ̀rún gùn, ẹgbẹ̀rún kan, ẹgbẹ̀rún méjì, ẹgbẹ̀rún mẹ́ta, ó yá. Yorùbá bọ̀. Wọ́n sí náà sọ. Wọ́n ní àtètè sùn látètè jí. Pa òwe mẹ́rin mìíràn tó ní sùn nínú. Ó bọ̀. Ẹni tó jí là á sùn. Ẹni tó sùn là á jí. Ẹni kan kì í jí àpárọ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ ajílété ni ó gbọ́ Yorùbá bí. Bàbá kọ̀mándà. Ẹ jẹ́ fún yín. Ẹyẹ tó bá fara wégún ẹ̀yìn àrò ló sùn. Kì í ṣe ẹni o. Ẹyẹ tó bá fara wégún ẹ̀yìn àrò lásùn. Ó yá. Ó di méjì mo fún yín. Ó di méjì ẹ ṣé àdúpẹ́. Sùn. 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 Ṣé mọ̀ pé Yorùbá máa ń sọ pé ẹni tó bá ẹni tó bá sùn tì ní là ń ẹni tá a bá sùn tì là ń jarúpá lù. Ó di mẹ́ta. Ẹ ti fún wa ní kan tẹ́lẹ̀. Ó jẹ́ mẹ́ta. Ṣé ẹ̀rú bà mí ó kẹyọ kan. Ó kẹyọ kan. Ó kẹyọ kan. Sùn. A kì í sùn tì. Sùn. Gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé wa wá ìyá ẹ̀ mọ̀ nǹkan kan tí yín tẹ́ lè já. Ẹ ń sùn. 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 Ṣé ẹ mọ̀ pé sùn. Ò ní sùn òun náà ní. Ọmọ tó bá níyàwó ò ní sùn òun náà ò ní fojú kooru. Ẹ ṣé ká tó tún lọ sọ nǹkan míì tí a máa forí kó. Ìbéèrè 1283. Kí ni 283 ní Yorùbá? Ọgọ́rin lé ní mẹ́ta. Ẹ̀tàlélọ́gọ́rin. Ẹ̀tàlélọ́gọ́rin lé ní igba lé lẹ́gbẹ̀rún kan. Ó dà. Wàá ṣeré ọmọ mi. Ẹ pẹ̀lẹ́. Ó yá ẹ sọ nǹkan ẹni kan tún ṣe báyìí.
Kí ni Yorùbá Sparrow. Kí ni? Ó dàbí pé ẹyẹ ni àbí? Ẹyẹ ni. Àparò. Ayé kò tọ́ bẹ́ẹ̀ ni. Ọ̀run ògbèké. Ọ̀run ògbèké. Ayé kò tọ́ ọ̀run ògbèké. Kí ni àkókò? Ẹyẹ àkókò. Jẹ́ ká máa dárúkọ gbogbo ẹyẹ tá a bá mọ̀ lọ. Sparrow, bá mi yọ Sparrow yẹn. O ti sọ. Ẹ pẹ̀lẹ́. Ṣé kí n fún yín mẹ́ta kẹ́mẹ́yọ kan? Àkọ́kọ́, alápàǹdẹ̀dẹ̀. Ìkejì, ẹ̀ta. Ìkẹta, òwìwí. Alápàǹdẹ̀dẹ̀. Ní kíni? Ní kíní yìí. Ní kíní yìí. Alápàǹdẹ̀dẹ̀ ni. Ìbéèrè tó gbẹ̀yìn náà lélẹ̀. Owó gan ti tán lẹ̀. Ó máa ṣì kì síbẹ̀. Ó yá. Ìbéèrè 1298. Kí ni 300? Ọ̀ọ́dúnrún. Ìbéèrè kejìdínlọ́ọ̀ọ́dúnrún lé ní. Èjìdínlọ́ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. Lélẹ́gbẹ̀rún kan. Kí ni? Kí ni Yorùbá ń pè ní ìdágbẹ́? Ìdágbẹ́. Ọgbẹ́ àbí? Tí mo ń bèèrè pé sára ọgbẹ́ ilẹ̀ ti mú ọ̀rọ̀ wá, ẹ̀yin Yorùbá, ẹ̀yin kí lẹ̀yin? Ṣé ara ọgbẹ́ ni àwa Yorùbá ti mú ìdágbẹ́ jáde? Rárá. Ara ẹ̀kọ́. Ó fara pẹ́ ná. Ká dá èèyàn lọ́gbẹ́. Ó ní ìdágbẹ́. Sísè sọ kíní yẹn fún mi. Ẹni sùúrù. Kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀ níbi tí ìdágbẹ́ wà? Kí ni ìdágbẹ́? Gìrìgìrì ẹsẹ̀ níbi tí ìdágbẹ́ wà. Kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀ níbi tí èmi ìdágbẹ́ wà? Jagunjagun. Ẹ̀gbọ́n Fẹ́mi Adébáyọ̀. Kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀ níbi tí èmi ìdágbẹ́ wà? Kí ni ìdágbẹ́? Ẹ parọ́, ẹ ń lo ọ̀rọ̀ yìí nínú èdè ni, ẹ ń lò nínú ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ ẹ ń pè, kí ni Yorùbá ń pè lẹ́pẹ́? Mo wá ti lò lọ́rọ̀. Kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀ níbi tí ìdágbẹ́ wà? Ìyẹn ni wípé ìdágbẹ́ yẹn. Ó mira ju gìrìgìrì ẹsẹ̀ lọ. Ibi tí ìdágbẹ́ bá wà. Now. Gbọ́ àwọn ológun sọ lẹ́yìn. Ìdágbẹ́. Bóyá ká sọ pé àmọ́ ká lè máa mówó yìí lọ́lé. Tẹ́ ẹ bá ti ṣì a máa parẹ́. Kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀ níbi tí èmi ìdágbẹ́ wà? Ṣé náà ló jẹ́ ìdágbẹ́? Ó dáa, a fi. Ṣẹ́rí. Kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀? Ṣé ẹ ti lọ sóko rí dáadáa? A gbìyànjú. Ẹ gbìyànjú. Ìdágbẹ́ wà ní oko. Ṣọ̀ṣọ̀ lórí kíni? Ṣọ̀ṣọ̀ orí kíni? Kò ń ṣẹ̀gùn, kò ń ṣe pàkúté. Pàkúté ní ìdágbẹ́. Nígbà tẹ́ ló wà ní oko. Mo ní
bá mi yọ so yẹn mo yọ. owó má jẹ́ ká tún jẹ gbèsè o. A dẹ̀ dojú ti àwọn tó rán wa wá bí. Ìdágbẹ́ bíi koríko ni. Ẹ mọ̀ pé tẹ́ bá ń gé koríko ó máa ń nìkan tó máa ń wà ńlẹ̀. Igi tán bá gé kù. Àgékù koríko ni. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ń kọjá nínú oko ẹ ṣáà máa ṣọ́ra pé torí ẹ ti gé ṣùgbọ́n kò gé dé gbòǹgbò kò kanlẹ̀. Àgékù igi, àgékù koríko ẹ ti mọ̀. Wọ́n wá sọ kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀. Ẹ mọ̀ pé gìrìgìrì ẹsẹ̀ kéèyàn máa sá kiri kéèyàn níbi tí ìdágbẹ́ wà tó lè gún lẹ́sẹ̀ ẹ nílé sáré ìdágbẹ́ bá wà. Ẹ lè máa sọ pé o bó ṣe ń bẹ́ kiri yẹn ìdágbẹ́ lèmi o. láàrin àtúbẹ̀jẹ̀ gbèsè. àti ṣetán. ẹyẹ máa kọ. àti ṣetán. Ó bọ̀. Ó dà ẹ bá mi ẹ máa fún wọn ní ife ìmúmi tí wọ́n kí ló dé. A gbìyànjú ó dùn wá. Òjòrò wà nínú ètò yìí járe. Irú ẹ̀rín wo irú ẹ̀rín. Mi ò fẹ́ sóyìnbó pé ìfẹ́ sóyìnbó yẹn ṣáàtì parí ètò àgbọn lè sọ. Àìparí ètò. Kó má rí pé wọ́n ní gbé. Ó dìgbà tí wọ́n bá kọríkì tó gùn yẹn. Òtítọ́ nìyẹn. Ó dà eléyìí kẹ máa fi mú mi. Ẹ ṣe aṣọ wà ń bí ẹ máa fún wọn lẹ́yọ̀kan sí náà. Ẹ ṣe àdúpẹ́ o. Àti ìwé náà wà ń bẹ̀ fún yín eléyìí kẹ máa fi kọ̀ọ̀kan ẹ bá mi fún wọn lẹ́yọ̀kan sí náà fi mi sílẹ̀ ẹ ṣe ẹ jẹ́ kán sì gbé síbi wọn á lè kó yòókù sí. Ẹ ṣe àdúpẹ́ o. Ó dà Agbe méjì. Ẹgbẹ́ méjì. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣé o mo dúpẹ́ inú mi dùn gan inú mi dùn láti gbàlejò yín nítorí pé kí n tó di èèyàn tí wọ́n ń wò ni mo ti ń wò yín. Ẹ ṣé. Tí a bá dẹ̀ ń ṣe nǹkan tó jẹ́ wípé ó lè fa ẹ̀yin tẹ́ jẹ́ aṣíwájú fún wa láti wá ó jẹ́ nǹkan tó jẹ́ ìwúrí fèmí láti lè sọ pé Ọlọ́run mà ṣe o pé àwọn tó wà wájú wa wọ́n rí nǹkan tá à ń ṣe wọ́n dẹ̀ sọ wípé ó yá mo fẹ́ bá ní ìpín sí kí ó lè lọ sókè sí wíwá yín ó tún máa jẹ́ kí Masoyinbo tún ní tẹ̀síwájú sí ni. Mo dúpẹ́ gidi lọ́wọ́ yín pé ẹ wá ibi tẹ́ ti wá jìnnà dáadáa. Ó jìnnà. Àdẹ̀rí nǹkan mú lọ. Ẹ mú wá sókè. Kí ìdágbẹ́. Ó yá kíákíá. Ìdágbẹ́ ni wọ́n. Ìdágbẹ́ ni wọ́n. Wọ́n ò jẹ́ ká lè tètè ṣe nǹkan tá a fẹ́ ṣe. Ṣé ni wọ́n ṣe lò ṣe ẹ má ṣọ̀tẹ̀ ẹ pàtẹ́wọ́. Ẹ fún wa ní nǹkan padà. Ẹ dáwọ́ wa padà. Ẹ dá nǹkan padà. Olóòfò ẹ dáwọ́ wa padà. Lẹ́yìn tẹ́ ti gbóríyìn fáwa àwa náà gbọ́dọ̀ gbóríyìn fún yín. Àkọ́kọ́ àwọn tó wà nílùú òyìnbó wọ́n farabalẹ̀ wo ètò yìí dáadáa pàápàá jùlọ àwọn ọmọ wa tí wọ́n gbọ́ Yorùbá ìbéèrè tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá mọ̀ wọ́n á pè bá mi ó yẹ kẹ́ ẹ lè mọ̀. Kí ló wá máa ṣẹlẹ̀ báyìí sí àwọn. Mo ti sọ fún ọmọ pé òun rèé o. Ẹ máa sọ àdìsọ òyìnbó ẹ̀ wọ́n á jọ faramọ́ náà ní àjọ jókòó àjọ wà. Kò ṣe pé àwọn òbí yóò gbọ́ Yorùbá o ṣùgbọ́n ibi tí wọ́n ti lọ mú àwọn ìbéèrè yìí wá ó kọjá tí ẹ̀mí wá ká. Àwọn sóò tẹ́ ń sọ yẹn ó ti mọ́ra ni. Àti òkè àti now. Àwọn yẹn gbogbo ló kó wa lọ àwọn ló jẹ wá lówó. Àti ṣọ́dọ̀kù. Kí ni Yorùbá gbà síbẹ̀? Gbà síbẹ̀. Ṣé ti rí báyìí? Ṣé ti rí? Ọlọ́run ẹ mọ̀ a nílò láti máa jí kíní yẹn jáde. Ẹ ń wọnú wa èmi ẹ ń tọwọ́ bọ̀ wá lẹ́nu. Tó bá tún rí pé ara tún ti ṣe kíni ẹ tún sáré mú gbogbo ẹ tún dàrú. Èmi ó ń jẹ́ kí. ṣé mi ni mo sọ̀rọ̀ ni? Èmi kọ́. Orí àga yìí. Àga àgbóná. Àga àgbóná iná wà lábẹ́ àga yìí. Kí ni lóyìnbó? Àga àgbóná náà ni. Ń bá mi yọ ní bá mi. No.
Rárí minus yes náà sí. Minus. Jọ̀ọ́ mi sọ fún ọmọ yìí kó ṣe kí akáyèsí máa lọ. Bóyá kó lọ bá kó ṣe kí a. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Ṣé ẹ gbádùn bá ṣe ń sọ̀rọ̀? À ń gbádùn ẹ̀. Ṣùgbọ́n a ti ń jẹ gbèsè kún gbèsè. Ẹ pẹ̀lẹ́. Gẹ́gẹ́ bí tá à ń sọ lórí wádùn, àwọn èèyàn wọ́n ń wo ètò yìí, wọ́n dẹ̀ ń gbóríyìn fún yín. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tó jẹ́ òbí tí wọ́n ń sanwó fún àwọn èèyàn ní orílẹ̀-èdè tí wọ́n ń bí tó ń kọ́ àwọn ọmọ wọn ní Yorùbá lórí fọ́nrán tí wọ́n dẹ̀ máa sọ pé o ò gbọ́dọ̀ pa ẹ̀kọ́ jẹ. Ẹ ṣé mo dúpẹ́ tí wọ́n dẹ̀ ń sanwó gidi kán lè gbọ́ Yorùbá. Ìdí ni wípé àwọn màmá àti bàbá ìyẹn bàbá mi ìyá mi ta ní kán wá gbé ọ̀dọ̀ wa lọ́hùn tẹ́ bá ti dé màmí ẹ̀yin ní kẹ́ bá mi kọ́ àwọn ọmọ yìí ní Yorùbá o tán bá ti sọ lẹ́mọ̀dé lẹ́ẹ̀mẹ́ta lọ bomi wá fún mi wá sọ lédè Yorùbá tọmọ yẹn bá wá ń ṣọwọ́ bá kan wọ́n á kàn sọ pé ẹ sọ. Ìdí rèé tá wá wò wípé àwa la gbélé yìí kalẹ̀ láti bí ọdún bíi 5 sẹ́yìn tá a fi ń gbóríyìn fún àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ tíátà pé bá tíátà yẹn eré orí ìtàgé eré àgbéléwò eré orí ìtàgé ṣùgbọ́n mò ń gbọ́. A máa ń gbé wọn láti tibí láti ilẹ̀ wa ń bí wá sílùú òyìnbó a dẹ̀ máa ń fẹ́ lójú a fi ń gbóríyìn fún àwọn tí wọ́n ń gbé àṣà Yorùbá lárugẹ àwa wò pé ẹ ti ṣiṣẹ́ débi kó yẹ kẹ́ ẹ gbà lórúkọ iléeṣẹ́ wa a fún yín ní àmì ẹ̀yẹ yìí ẹ ṣé gan-an ẹ̀yin lè máa kà torí òyìnbó wà nínú ẹ̀ ẹ kà á ẹ má jẹ́ ká tún jẹ gbèsè fún gbèsè ẹ gbọ́wọ́ màmá sí. ẹ ṣé gan-an ni 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 ibi ló máa wà tá a máa fi ṣe gbogbo ètò tèmi. Ẹ ṣé. Olúwa ṣeun. Mo dúpẹ́. Ẹ lè pàtẹ́wọ́ ní iṣẹ́ ẹ̀ ń ṣọ̀tẹ̀ ni. Ẹ ṣé. Ẹ̀yin obìnrin ló yẹ kẹ́ ẹ máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá kò yẹ kó jẹ́ àwọn ọkùnrin. Àwọn ọkùnrin ń wá jíjẹ lọ ẹ̀yin obìnrin ló yẹ kẹ́ ẹ máa pé bàbá yín ò gbọ́dọ̀ dé kẹ́ ẹ má gbọ́ Yorùbá. Nítorí tí ẹ̀sìn àti sọ ẹgbẹ̀rún nù. Má yí ọ̀rọ̀ bẹ́ẹ̀mi bá jáde jẹ́ kó jẹ́ iṣẹ́ gẹ́gẹ́ bí obìnrin láti máa kọ́ àwọn ọmọ ní èdè Yorùbá wọ́n á ní èdè ìyá. Èdè òbí. Wọ́n sọ pé èdè bàbá wọ́n ní èdè ìyá ẹ̀ ló ń sọ. Ẹ jọ kí ni èdè ìyá ní òyìnbó? Ẹ sọ. Ẹ má jẹ́ ń sọ. Ẹ sọ náà. Èdè ìyá ni wọ́n ń pè é. Mother tongue àbí. Bẹ́ẹ̀ ni ó bùkù ó bùkù dúní ó bùkù. Because àti bàbá àti ìyá ló jọ. Ó bọ́ pa ó bọ́. Adúgbò lọ́wọ́ Ọlọ́run Lédùmarè tó tún jẹ́ ká ṣe ètò tèmi. Inú mi dùn ẹ ṣé gan ni inú mi dùn ẹ ṣé gidi gan ni. Tí ẹ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa lórí ètò yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ẹ ṣé inú mi dùn gan ni ẹ ṣé. Kí lẹ sọ? Mo ní Olúwa ṣeun. Olúwa ṣeun ṣé Olúwa ò tún ṣeun ni? Olúwa ṣeun. Orúkọ mi ni Ọlálẹ́kan Fámísọ́lá ìjọba níbi ọmọ ọ̀làlẹ̀ ọba níjọ ọba àdìgbàgbà orí. Olúwa ṣeun. Adúgbò lọ́wọ́ ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí gbínú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ a tún ti ṣètò ní o a ti jẹ́ ká ṣe ti ẹ̀mí ìláyọ̀ àtàlàáfíà kó tó dìgbà mí ire o. Ṣé wọ́n ti pa? Ẹ ti gbọ́ pé ó tó. Ẹ̀gẹ̀yé kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Ká má rí Masoyinbo ń bí
kamari, kamari, mama soyinbo. Kamari, kamari, Masoyinbo mbi. Kamari, kamari, mama soyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo.